ẹ̀yin tiwa ẹ wá gbọ́ o, ẹ wá gbọ́ àṣírí ńlá, àṣírí tó farasin fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi. Oríṣiríṣi awuyewuye àti ọ̀rọ̀ ló ti ń lọ káàkiri àgbáláyé báyìí. Àwọn kan ní Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi wọ́n jọ pákéjì ẹ̀ ní láti lo àwọn ọmọ fún nǹkan ètùtù. Àwọn kan ní àìní proper plan ní ìyẹn ìgbáradì tó yẹ wípé ibi tán lò yẹn ó kéré ó ṣe yẹ kán lo bẹ̀. Àwọn kan ní olórí Naomi ó ní tó fi ń ṣe àwọn ọ̀rọ̀ yìí àti àwọn nǹkan míì lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Yorùbá Gbayì TV. Ẹ wo bí ẹ mọ́ gbọ́, ẹ mọ́ fi etí pé ẹ láì fẹ́ràn ẹnìkan kẹ́ fi gbọ́, ṣùgbọ́n nǹkan tó lè pè yín ni pé ẹ gbọ́ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ dáàrin débi tó parí sí. Àṣírí tó sodo sínú ọ̀rọ̀ yìí gangan ẹ ti mọ̀ wá, ẹ ti mọ̀ ṣe wá níkànnì Yorùbá Gbayì TV pé àwọn ò ní èrà débi táti ẹ̀wá èrà tí ò lọ mọ́nú. Kí ló ṣokùnfà gangan? Kí ni tó ṣẹlẹ̀? Ìròyìn gbé pé ọmọ 50 something ló kú, ṣé bẹ́ẹ̀ ló rí àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ilé ibi tán lò yẹn gangan ló ṣokùnfà tí nǹkan fi ṣẹlẹ̀, àbí àtọwọ́ Alhaji Oriyomi Hamzat àbí ti olórí Naomi ni? Gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ tí gbéyàwó ọ̀rọ̀. Ẹ ṣáà gba gbogbo ẹ̀yin tẹ́ bá come across fídíò yìí fúngbà àkọ́kọ́, ẹ bá ń tẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ bá ń share kẹ́ẹ̀ tún wá fèròǹgbà yàn. Ṣùgbọ́n ẹ má gbọ́ níbẹ̀rẹ̀ lásán o, ẹ gbọ́ dáàrin ẹ dẹ̀ gbọ́ débi tó parí sí kẹ́ẹ̀ lè di èyí tó ṣe òtítọ́ ọ̀rọ̀ mú. Kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé, mò ń kí n káàbọ̀ sórí ìkànnì Yorùbá Gbayì TV. Adédòkun Adébáyọ̀ Bẹ́yù pírẹsẹ̀ntà rẹ o lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi, níbi tí olórí Naomi ti ṣèlérí pé òun máa ṣe ìrónilágbára fún àwọn òbí, kápẹ́ ní ìrónilágbára fún àwọn òbí. Ó lóun máa fún àwọn ọmọ 5,000 ní 5,000 naira, ó dẹ̀ máa ṣètò oúnjẹ fún wọn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ayẹyẹ pọ̀pọ̀ sí ìsìn Fada Kérésìmesì ó ń lọ lọ́wọ́ níléeṣẹ́ àgídìgbò àbí kí n sọ pé káàkiri àgbáláyé. Ìtorí yìí ni olórí Naomi fi fẹ́ lo àǹfààní yìí láti jẹ́ kóun náà dùn àwọn èwe nínú, tó dẹ̀ wá jẹ́ pé ọ̀rọ̀ padà rí bí wọ́n ṣe rò ó, tó padà wá di iṣu atayanyan tó di tọrọ fọ́nkálé, tó ní gbáwígbá tí aláwo ń wí àwo. Ṣùgbọ́n èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀, ẹ mọ̀ pé àwọn ìṣàdédé gbọ́rọ̀ á ṣiṣẹ́ ìwádìí wa. Kí ló wà ń bẹ̀? Kí ló ṣokùnfà? Kí ni tó lè fà á gangan? Àwọn èsì torí pé a fẹ́ràn èèyàn àbáyé ti èèyàn ká fi sọ̀rọ̀, ṣùgbọ́n kílẹ̀ Yorùbá lè wà ní ìṣọ̀kan, ká má bàa mọ níkùn sínú, ó mọ̀ sí ẹlẹ́sìn jẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà. Òun la fi gbé ìkànnì Yorùbá Gbayì TV kalẹ̀. Ẹ tún wá jẹ́ àfarabalẹ̀ kájọ fetí gbéyàwó ọ̀rọ̀ ní sáà tàsìkò tá a wà yìí. Ẹ má dẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ yìí níbi tó ti bẹ̀rẹ̀ àbí ká gbọ́ dáàrin, bí kò ṣe ká gbọ́ láti bẹ̀rẹ̀ dáàrin débi tó pamọ́ sí, débi tó parí sí. Oríṣiríṣi àwòye ló ti ń jáde nípa pé bí àwọn èèyàn ṣe, kí n sọ pé bí àwọn òbí ṣe jẹ́ aláìbìkítà ọmọ wọn nítorí nǹkan tán máa jẹ, tí wọ́n dẹ̀ fi ẹ̀mí àwọn ọmọ ológo tí wọ́n fi wéwu, tí wọ́n dẹ̀ pa wọ́n. Gbogbo òbí tó bá lọ́wọ́ sírù nǹkan báyìí kó mọ̀ pé ìyà ń bọ̀ fún un. Ta wá ló lẹ̀bi? Ta ló lẹ̀bi? Ní tí ẹ fẹ́ gbọ́ rè. Ta bá ní ká wò ó, àwọn kan sọ pé olórí Naomi àti Oriyomi Hamzat àwọn ni wọ́n jọ mọ̀. Kódà Oriyomi Hamzat ni ó ń polówó ẹ̀. Nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ máa kọ́kọ́ mọ̀ rè, kì í ṣe ilẹ̀ Ìbàdàn nìkan ni olórí Naomi ti ṣerú nǹkan tó ṣe. Ìyẹn number 1. Gbogbo àwọn ibi tó dẹ̀ ti ń ṣe bọ̀, irúfẹ́ nǹkan báyìí ò ṣẹlẹ̀. Ẹ kọ́kọ́ dìyẹn mú. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé kì í ṣe iléeṣẹ́ rédíò àgídìgbò nìkan ni wọ́n ti polówó nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí o. Kì í ṣe iléeṣẹ́ rédíò, ara àwọn iṣẹ́ ìwádìí táwa ṣe, torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn máa ti gbọ́rọ̀, wọ́n kàn máa gbé, wọ́n máa gbé káàkiri, wọ́n máa sọ bíi pé láti gbé ẹni tó wà lókè láti gbé ṣubú. Ẹni tó bá dẹ̀ ti mọ nǹkan tó ń pè lókè kò ní jẹ́ gbèrò láti gbé ẹni tó ti wà lókè kó wá àṣìṣe kékeré àbí tí ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ kó wò pé òun fẹ́ fi gbé wálẹ̀. Kì í ṣe iléeṣẹ́ rédíò àgídìgbò nìkan ni wọ́n ti kéde ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Ìyẹn ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé tá a bá ní ká wò ó nínú interview tí Alhaji Oriyomi Hamzat ti ṣe lẹ́nu lọ́lọ́ yìí pẹ̀lú ẹni tó ṣe interview yẹn pẹ̀lú, ó ní àtàgò 8 lòun ti fúnra òun bọ́ sórí rédíò pé n tán fẹ́ pín òní túmọ̀, àti pé àti 5:30 àárọ̀ ni àwọn 5,000 yìí ni wọ́n ti pé.
ṣùgbọ́n nípa ìwà ń wára ojú kòkòrò lára iṣẹ́ ìwádìí wa lóòótọ́ a dẹ̀ rí pé lóòótọ́ ni Alhaji Oriyomi Hamzat ni wọ́n bọ́ síta ni wọ́n sọ̀rọ̀ pé àwọn 5,000 yẹn ti pé wọ́n ti wà nínú ilé already. in tó tún wá ṣo ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀rọ̀ yìí ni pé ibi tí wọ́n lò fún ayẹyẹ yìí tí wọ́n lò fún nǹkan tó fẹ́ ṣe ó gba èèyàn o kì í ṣe pé ó gba èèyàn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n nítorí pé wọ́n ti ṣe ètò pé èèyàn 5,000 ọmọ 5,000 ni wọ́n fẹ́ dùnnú àwọn 5,000 ti wà nínú ilé àwọn tó wà ń ta wọ́n lé ní 500,000 tẹ́ẹ̀dẹ̀ ti gbọ́ pé kínní ti pé ẹ gbọ́ ẹjá wá wò ó láì fi ti wípé o fẹ́ràn èèyàn kan àbò fẹ́ bí èèyàn kan ṣubú ta ló lẹ̀bi láti 5:30 àwọn tẹ̀ láwọn kan lọ ń sunú gọ́tà ẹlòmíì gbé ọmọ oṣù 3 wá ẹlòmíì gbé ọmọ oṣù 4 wá nítorí kíni ṣé bẹ́ẹ̀ náà nìyà ìwà tó ni tẹ́ ẹ wá fẹ́ sọ àwọn ẹni ẹlẹ́ni lórúkọ tí wọ́n sọ wọ́n ṣé bẹ́ẹ̀ náà lò sí tó lára iṣẹ́ ìwádìí wa lọ́jọ́ yẹn tá a débẹ̀ ọkọ kan ṣe ló ń fi àdá lé ìyàwó ẹ̀ káàkiri pé òun ó bẹ́ẹ̀ méjì lọ́gbọọgba ìgbà tá a mú pé kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní kán béèrè iye owó tóun fún kóun tó jáde tó fi wá di pé ó ń gbé ọmọ òun lọ gba 5,000. Alhaji Oriyomi Hamzat tẹ̀síwájú pé ẹlòmíì báyìí wọ́n ju ọmọ láti ẹ̀yin abiyamọ ṣé fàlà fẹ́ pélé 5,000 ọjọ́ mélòó lẹ́ fi ná tán ẹ tiẹ̀ wá fi ṣírò pé tẹ́ni ò bá sọ pé òun fẹ́ fún èèyàn lówó ṣé ẹ̀ ní gbégbé ayé abẹ́ ní sọ báyìí. gbogbo àwa tí à ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu olórí Naomi tá à ń bẹnu àtẹ́lu Oriyomi Hamzat ibi tán lò ó kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ ni wọ́n débẹ̀ àwa débẹ̀ ibi tó gbà yàn dáadáa ni. Oriyomi Hamzat ti polówó ẹ̀ jù ó ti kéde ẹ̀ jù kì í ṣòun nìkan ló gbé ìkéde wọ́n jọ pátánà ni wọ́n fẹ́ lo nǹkan àwọn ọmọ ni wọ́n fẹ́ ṣe kinní kan kì í ṣe ilẹ̀ Ìbàdàn nìkan ló. Alhaji Oriyomi Hamzat tẹ̀síwájú pé ẹlòmíì báyìí wọ́n ju ọmọ láti ẹ̀yin abiyamọ ṣé fàlà fẹ́ pélé 5,000 ọjọ́ mélòó lẹ́ fi ná tán ẹ tiẹ̀ wá fi ṣírò pé tẹ́ni ò bá sọ pé òun fẹ́ fún èèyàn lówó ṣé ẹ̀ ní gbégbé ayé abẹ́ ní survive. gbogbo àwa tí à ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu olórí Naomi tá à ń bẹnu àtẹ́lu Oriyomi Hamzat ibi tán lò ó kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ ni wọ́n débẹ̀ àwa débẹ̀ ibi tó gbà yàn dáadáa ni. Oriyomi Hamzat ti polówó ẹ̀ jù ó ti kéde ẹ̀ jù kì í ṣòun nìkan ló gbé ìkéde wọ́n jọ pátánà ni wọ́n fẹ́ lo nǹkan àwọn ọmọ ni wọ́n fẹ́ ṣe kinní kan kì í ṣe ilẹ̀ Ìbàdàn nìkan ló ti kọ́kọ́ ṣe tá a bá wá ní ká wo ilẹ̀ Yorùbá káàkiri ṣé ilẹ̀ Ìbàdàn nìyá ti ń jẹ̀yàn jù ní àbá fẹ́ràn ìfà tí máa ń fààyàn lápò ya ọ̀pọ̀lọpọ̀ òbí náà ti fi ayé ọmọ ológo tó yẹ kóun gan jẹ́ celebrity kan máa pé wò wọ́n ti fa ayé ẹ̀ ṣòfò nípa ìwà àwàrà lórí 5,000. níbo la fẹ́ balẹ̀ ayé já Alhaji Oriyomi Hamzat ó sọ kinní kan ìyẹn Alhaji Oriyomi Hamzat ó ní bóyá Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ká máa ṣoore ṣé ẹ ti fẹ́ fi ti yín kó báwọn ẹlòmíì tán nílò oore gan ẹlòmíì wà nù yín tó yẹ pé òun gan fún rẹ̀ lè fún yàn 5,000 nínú àwọn tó wá tó ṣàtún wá pé kóun ṣàtún lọ gbà níbi àìlákàsí àìníkèésára ẹ wá sọ mọ́nu ẹ wá bẹ̀rẹ̀ sí ní pariwo níbo la fẹ́ bára yàrá já ẹ ṣe já ronú gbogbo ọmọ Yorùbá ìfà ó máa ń fani lápòjá ni àìlákàsí àìláròjinlẹ̀ àìmáa ronú pé èmi náà ẹnìkan ló ń ṣe kínní ọmọ tèmi náà lè ṣe lọ́jọ́ ọ̀la táwa fi kó bá gbogbo àwọn ọmọ ọlọ́mọ àti wá fi kó bá àwọn tó jẹ́ pé wọ́n ń ṣàánú tá a bá wá rẹni tó ṣàánú mọ́ ní ilẹ̀ wa Yorùbá á wà ní pé àwọn olówó yẹn àwọn nìkan náà ní níbo là ń lọ. ọ̀rọ̀ yìí ni a mú wá sí ojú ìwòran yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀lé wò wá ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gbayì TV tó o bá jẹ́ ọmọ Yorùbá dáadáa tó o jẹ́ ọmọ Yorùbá ó yẹ kó o lè bá mi share program yìí kí àwọn èèyàn lè rí kán lè rẹ́kọ̀ọ́kọ́ pé kò sí ọ̀ràn lọ́rùn Oriyomi Hamzat àti olórí Naomi torí pé wọ́n fẹ́ ṣe oore ni àìmọye àwọn tó lówó jù wọ́n lọ tí wọ́n ṣe kínní ṣé ẹ̀ tí wàá fẹ́ mọ́ fún àwọn yẹn lọ́rọ̀ sọ báyìí ẹ wo kò ní jù báyìí lọ lórí ìkànnì Yorùbá Gbayì TV wọ́n lábọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì
ìyẹn ọmọlúwàbí tó bá ní àbọ̀ ọ̀rọ̀ mi nù. Ṣùgbọ́n mo bẹ̀ gbogbo ìwọ tó wo fídíò yìí pátápátá, mo bẹ̀ ẹ bá share program yìí, ẹ bá like kẹ́ ẹ dẹ̀ bá subscribe sí YouTube channel fúngbà àkọ́kọ́, ẹ dẹ̀ bá ń ṣe kíni, ẹ comment ẹ fèròǹgbà yín ká tún lè mọ̀, torí èròǹgbà tí yín gangan yóò mọ̀ jẹ́ káwa máa ṣe dáadáa. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà yín o, ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì. Ó dà. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.